Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sì TV aka Ọmọ Gíẹ̀sì 09072793348 08061408254. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ pé oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ subscribe to YouTube channel wa, ẹ bá wa share ẹ follow wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, òun ni Facebook page wa, ẹ bá follow wa ní Facebook, ẹ dákun ẹ bá share program wa. Ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ lórí nǹkan kan, mi ò bí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n nígbàgbọ́ pé gbogbo ẹni tó bá ti ń jáwé, tó bá ti ń já egbò pé èèyàn burúkú ni. Tẹ́ bá bá wọn kan gbé, ẹ mọ̀ àwọn ẹlẹ́sìn kan tẹ́ bá wọn gbé, ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ṣùgbọ́n ọjọ́ tó bá nílò lọ́wọ́ yín tí wọ́n mọ̀ pé ewé àti egbò ló lè yanjú ẹ̀, wọ́n wà bá yín, ṣùgbọ́n wọn ò lè bá yín ṣe. Ṣé àìnílàákàyè tó la perú ẹ̀ ni àbí báwo, àbí kí la lè pè é? Àwọn táwọn òyìnbó ò lè ṣe nu. Ewé àti egbò tá à ń sọ yìí, àwọn òyìnbó mọ̀ nípa ẹ̀ ní ìlò ìwòsàn jù wá lọ. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n mọ lílò rẹ̀, ìkọ̀ọ̀kan wọ́n máa sọ iṣẹ́ tó lè ṣe. Tẹ́ ẹ bá jápọ̀, tẹ́ ẹ kó pọ̀ tán, iṣẹ́ wo ló lè ṣe jáde? Lóòótọ́ àwa ní ìmọ̀ nípa ẹ̀ jù wọ́n lọ ní àwọn ọ̀nà míì torí pé Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀, ṣùgbọ́n wọ́n ń lò ó. Kí ni wọ́n fi ń ṣe tábìlẹ̀tì tá à ń lò? Tọ́níìkì nǹkan tá à ń lò, ẹ dákun, kí ni wọ́n fi ń ṣe? Tẹ́ ẹ bá ti wá rẹ́ nìkan tó lọ jáwé báyìí, tẹ́ ẹ bá lọ bòmíì tẹ́ ẹ lọ já ewé báyìí, tẹ́ ẹ bá rí tẹ́ ẹ lọ já ewé, ojú burúkú wọn máa fi wò. Ilẹ̀ Yorùbá, Ọlọ́run ó ṣàánú fún wa. Ṣé ẹ rí irọ́ tí àwa bá pa lọ́dọ̀ wa ń bí, èyí jọ wá lójú. Irọ́ tán bá pa láti kọ́ńtírì míì wá, táwọn aláwọ̀ funfun bá pa, òun ló máa ń jọ wá lójú. King Solomon, mo wo kíní ẹ̀kan tí wíyẹ ẹnìkan ti dáhùn pé ẹnìkan bi léèrè ìbéèrè kan pé wọ́n ní Mósè ó pín òkun sí méjì. Tá a bá dẹ̀ wo bí wọ́n ti sọ pé òkun ṣe jìn tó, ó kọjá bẹ́ẹ̀. Ṣé ìgbà tó pín òkun sí méjì, ṣé ilẹ̀ yẹn ó sáré ru wá sókè tó ga sókè tí àwọn ọmọ Ísírẹ́lì fi rọ́nà gbà kọjá ni? Tó bá jẹ́ nínú ìtàn Yorùbá ni nǹkan yẹn ti wáyé, àwọn alágbèé kí n tán gbé kinní lérí, wọ́n ní irọ́ ni nílẹ̀ Yorùbá. Wọ́n ní irọ́ ni pé kò rí bẹ́ẹ̀. Yorùbá ò ní mírèkù kankan tó jọ wọ́n lójú, kò ní. Yorùbá ò ní. Èyí tán bá sọ nílẹ̀ ibòmíì, nílùú míì, tí wọ́n sọ pé níbẹ̀ o ọ̀run sì ya lulẹ̀ ó tún dìde padà, òní ó jọ wọ́n lójú. Ijó ni Yorùbá tó fẹ́ gbọ́n, ijó là tó fẹ́ gbọ́n, ijó lójú wa tó fẹ́ là. Yorùbá ti gbà pé Ọlọ́run wà káwọn ẹ̀sìn méjèèjì tó dé, wọ́n ti mọ nǹkan tí wọ́n ń pè ní Ọlọ́run. Lóòótọ́ gbà táwọn ẹ̀sìn méjèèjì dé, àwọn nǹkan kan wà tó yọ kúrò ńbẹ̀ pé eléyìí kò dáa, eléyìí kò dáa. Ẹ jẹ́ kí n sọ kinní kan, ntí àwọn Yorùbá, ọ̀nà tí wọ́n ń gbà ṣe ẹ̀sìn, ntí ẹ̀sìn ń sọ fún wọn, tí bí wọ́n ṣe ń sin Ọlọ́run wọn, ntí Ọlọ́run wọn ní tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ nígbà yẹn tó kìlọ̀ fún wọn pé wọn ò gbọ́dọ̀ ṣe. Lákì àwọn ẹ̀sìn méjèèjì tó dé la ti mọ̀ pé ìkà ò dáa. Nígbà táwọn ẹ̀sìn méjèèjì dé, ó tún mú wá náà pé ìkà ò dáa. Ó túmọ̀ sí pé nǹkan náà ni mẹ́tẹ̀ẹ̀ta ń sọ pé ìkà ò dáa, má ṣe kà, má bàtọ́ ọmọ ẹnìkejì jẹ́. Ó ti wà kí wọ́n tún tó wá tún sọ fún wa. Ara wáàsí tó ti wà torí pé wọ́n tún wá sọ fún wa ni. Kí ni ń ṣe wá? Kí ló dé? Ọlọ́run ó ṣàánú fún wa. Ó di jọ́ ọba ká bá kú kó ronú ẹ̀ tó kú. Ọlọ́run Elédùmarè yóò ṣàánú àwa Yorùbá, yóò là wá ní ojú inú, yóò là wá lójú inú láti rí àwọn nǹkan kan. Mi ìtakò ẹ̀sìn kankan o, mo kàn sọ̀rọ̀ ni pé àwọn nǹkan kan wà ní ilẹ̀ Yorùbá tọ́lọ́run fi jíǹkí wa tó ṣe pé lílò rẹ̀ ó wà ní ọwọ́ àwọn àgbàlagbà. Lílò rẹ̀ ó tún wà ní ara tí Ọlọ́run fi agbára tọ́lọ́run fi sára ewé àti egbò. Àwọn nǹkan kan yẹn, agbára tí Ọlọ́run fi síbẹ̀ fún lílò wa ni.
ó tún wá di pé àwọn èèbó tún wá láti wá kọ́ láti lọ mọ lò lọ́dọ̀ títí wọn. Wọ́n gbé pàǹdà wá wọ́n sì gbọ́ original lọ́wọ́ yín. Ọlọ́run ó ṣàánú wa. Mo gbà pé Ọlọ́run wà tí ó sì pé méjì, ẹyọ kan lọ́lọ́run. Àdúrà mi tí mo wá máa ń gbà náà ni pé àárín mi àtọlọ́run mi ò dákun Ọlọ́run má jẹ́ ó dàrú. Kí ni ó fi lè dàrú? Má bàa tọmọ ọlọ́mọ jẹ́. Má wo ẹni tó fẹ́ ga kó wá fà wálẹ̀. Gbogbo àwọn nǹkan tọ́lọ́run ó bá fi bínú sí ọ má ṣe. Tó o bá ti ṣe, àárín ìwà àtọlọ́run kò lè dàrú. Sáà lè sẹ́lọ̀n ni, a lè sẹ́lọ̀n. Ara wa tá a bá ṣẹ̀ náà ni láàmú àkàkùnpá àti sẹ́lọ̀n. Ntọ́lọ́run bá kọ̀ mọ́ ṣe. Gbogbo ohun tẹ́dà bá ti ń ṣe lọ́wọ́ tí ò fẹ́ kí wọ́n bá òun níbẹ̀, nǹkan burúkú ni. Má ṣe. Ọlọ́run ó gbà fún wa. Ẹ jẹ́ kí n padà sórí àṣírí tí mo mú wá lónìí. Olúgbòhùn ajílógbà ni mo pe olúgbòhùn tí tòní tí mo fẹ́ fi sílẹ̀ yìí. Olúgbòhùn ajílógbà, lóòótọ́ fídíò yìí ti wà tipẹ́ tí mo ti ṣe nígbà kan, mo padà delete ẹ̀ ni nígbà tí pressure pọ̀ pé àwọn bíi 4 àbí 5 ni wọ́n pè mí wọ́n jẹ́yàn tó ṣe díẹ̀ lórí Olúgbòhùn nígbà tí mo fi sílẹ̀ pé àwọn ò fẹ́ kó Olúgbòhùn yìí kó ó wà lọ́wọ́ àwọn ò fẹ́ kó àwọn ń lò lọ́wọ́lọ́wọ́. Mo sọ sọ́ngbà ìgbà tí mo wá rí pé wọ́n pè mí lójú ẹnìkan tí wọ́n sá bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́nìkan bẹ̀rẹ̀ sí ní sọ kínní lẹ́nu yẹn yarí pé dandan kí n sá lọ delete ẹ̀, òun ò fẹ́ wàhálà, òun ò fẹ́ gbọ́, òun ò fẹ́ àwò, mo wá delete ẹ̀. Kó o fi mọ bí Olúgbòhùn tí mo fẹ́ fi sílẹ̀ ìbò ṣe le tó ni o. Kò jọjú nítorí nǹkan tó wà ń bẹ̀ ò tó nǹkan. Kò jẹ́ kó jọjú ṣùgbọ́n iná ni ọmọ rárá o. Olúgbòhùn ajílógbà kí lẹ́ bá mi wá. Wọ́n ní wọ́n pe Olúgbòhùn yìí ní ajílógbà nítorí pé kò sí bó ṣe ṣe tó tí ò ní ló gbà tiẹ̀. Yóò ṣiṣẹ́ ti tiẹ̀. Kò sí gbọ́nà ṣe di gágá tó di gbogbo tó yóò ṣiṣẹ́ ti tiẹ̀. Ẹ̀yàn pa àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé tó bá bá tí ó yẹ kó bá pàdé kò ní ṣiṣẹ́. Kì í ṣe bí eléyìí ni wọ́n sì pè ní ajílógbà. Kì í ṣe mi mo kọ́. Ìwọ̀n bí wọ́n ṣe pilẹ̀ rẹ̀. Tèmi ni pé wọ́n fún mi àgbáyé díẹ̀ níbi tá a ti ń wá àwọn àṣírí káàkiri. Àgbà díẹ̀ a sì rí ẹ̀rí ẹ̀. A tún ti gbì àwọn tí wọ́n ti ṣe tí wọ́n ń pè wá pé ká má filẹ̀ àwọn náà ti ṣe, wọ́n ti rí bó ṣe rí, wọ́n sì ní ká má fi sílẹ̀. Àwa náà tún ṣe àrí bó ṣe rí. Ọlọ́run ó gbàdúrà wa. Kí lẹ́ bá ń wá? Orí agbe 3, orí àlùkò 3, orí ọ̀ká 3, orí èrè 3, orí ìsèbé 3. Bẹ̀rẹ̀ sílẹ̀ àtàjọsìn tó ti pọ́n àwa akọ ìwé 4. Egbò ọ̀rọ̀ agogo, àfòmọ́ ọ̀pẹ, gbogbo àwọn nǹkan yìí. Ihò tó wà lórí àpáta abẹ̀lẹ̀ ti lọ gùn. Orí àpáta sẹ́mu àwọn òkú kan máa ń wà ńbẹ̀ lẹ́ lọ tẹ́ gbé odò lọ tẹ́ ti lọ gùn. Onúhun lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tẹ́ fẹ́ gún sí ńbẹ̀ lẹ́ ti gùn. Tẹ́ bá gùn tán á pò ní ọṣẹ ńbẹ̀ náà. Ẹ wàá kó ọṣẹ yìí pamọ́. Ẹ tọ́jú ọ̀gà abílẹ̀ ẹyọ kan. Aláǹgbanúgbó ẹyọ kan, ààyè ni o. Alákàn ààyè ẹyọ kan. Èsì lè tẹ̀ra lórí igbá o. Ibi ológbò, ológbò, ibi ológbò. Tólógbò bá bẹ́ẹ̀ a ṣe máa ń ṣe ni pé ẹ ti ra tólógbò, ẹ máa sin ológbò tàbí kẹ́ wé tó bá ti gùn lọ́jà. Mo sì rí kan ní tí mo ń jọ́ tí mo wó lógbò lọ sọ́jà tí mo sì rí bíi 2 gan. Wọ́n ti gùn. Ẹ wà inú yàrá kan lẹ́ fi sí. Tólógbò bá fẹ́ bímọ, ẹ ti máa rí àpẹẹrẹ bí ó ṣe máa ṣe núwọ́ ńbẹ̀ lẹ́ ti bẹ̀rẹ̀ sí ní mójútó. Ibi tíṣẹ́ wà gan-an o. Ńbẹ̀ lẹ́ ti bẹ̀rẹ̀ sí ní mójútó. Torí Ọlọ́run fún ológbò ní àṣẹ débi pé tó bá fẹ́ bímọ dandan ni ibi ọmọ yóò wà.
àwọn àgbàlagbà ni yóò tún gbé ibi yẹn mi kò ní tó bí mi tó yẹ kí mẹ́wàá ló fẹ́ bí ó ń bí kan ṣoṣo ní yóò fi bí yóò máa gbé mi yóò máa bí yóò máa gbé mi yóò máa bí láwọn àgbàlagbà ti sọ. kó tó wá gbé ibi ọmọ yìí mi ẹ ti tọ́jú ìwo màsíà ẹ ti tọ́jú gbogbo nǹkan ẹ yóò ti wà ńlẹ̀ yóò kú tó ológbò nìkan tẹ́ máa sọ gbára tẹ́ ẹ bá ti rí ológbò ilẹ̀ kọ̀ọ̀kan jù sínú ibi ológbò ilẹ̀ kọ̀ọ̀kan jù sínú ìwo òun tẹ́ bá ti jù sí ẹ wàá mú ọmọ létí àṣẹ ò tí ì gbé rárá ẹ jù sí yóò kọ orí sísàlẹ̀ yóò kọ ìrù sí ìta ńbẹ̀lẹ̀ ti fi alákàn ẹ fi sí aláǹgbá ẹ fi sí ẹ fi ọ̀gà lẹ́fìlẹ̀ ní orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kọ orí sókè ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kọrí sókè ni wọ́n ní kọrí sísàlẹ̀ tẹ́ bá ti wá fi sí tán ẹ wá kó àwọn nǹkan tá a ti gún ẹ fi kíní po ọṣẹ ń tẹ́ bá ti gún ẹ ti fi po ẹlẹ́mọ́ tí fi po ńgbà tẹ́ bá gún lẹ̀ níjọ́ tẹ́ bá fẹ́ lò tẹ́ fẹ́ kó papọ̀ ẹ ti wá ìtọ́jú kíní lẹ̀ náà lẹ́ fi po ọṣẹ ń ẹ wá kó sí torí ìlérí tí mo ṣe ni pé tí n bá fi sílẹ̀ ó ní bá a ṣe é ṣe ẹ wá kó sí ẹ kó lé lórí tẹ́ bá ti kó lé lórí ẹ lọ tọ́jú kíní òòyà kíní òòyà ìpẹ́ kíní ni o tí wọ́n gùn sọ́bọ̀ lọ́hùn òun lẹ́lọ́ wá kán ti fi tú irun dáadáa ní o kán ti fi tú irun dáadáa ní o lẹ́lọ́ wá òun ni ẹ wàá fi gún kíní ẹ fi gún wọlẹ̀ ẹ lọ gbé sínú agbo ọ̀gẹ̀dẹ̀ ńbẹ̀lẹ̀ lọ gbé sí inú agbo ọ̀gẹ̀dẹ̀ yóò lo ọjọ́ méje ńbẹ̀ ẹ̀yìn ọjọ́ keje ló tó di lílò sẹ́rí bí àwọn nǹkan yẹn bí agbára àti ìsàlẹ̀ wá ẹ wò ọlọ́run ó gbà fún wa olúgbòhùn ajílògbà òun ni mo pe olúgbòhùn yìí ó wúlò púpọ̀ fáwọn tí ń dálejò lóhùn wòlíì àáfà àti àwọn tó bá máa ń ṣe àdúrà olúgbòhùn yìí wúlò púpọ̀ gan mo tọ́jú ẹ̀ pamọ́ nítorí àwọn oníbèrè ṣẹ́kùn ni mo ti fílẹ̀ rí táwọn èèyàn ń sọ pé kìíní ẹ má bí mi lè béèrè lórí ẹ̀ o ẹ má bí mi lè béèrè lórí ẹ̀ o kì í ṣe olúgbòhùn tí mo lè fílẹ̀ o torí kí n tó kó tó di pé wọ́n máa pè mí pé kíní kan ìfi sílẹ̀ o mo tọ́jú ẹ̀ pamọ́ ni àdéhùn tí mo bá wọn ṣe ni pé èyí ń tọ́jú ẹ̀ pamọ́ síbi tí èmi máa ń tọ́jú nǹkan pamọ́ síbi tí èmi máa ń tọ́jú nǹkan pamọ́ sí ni tí n bá ti rí njọ́ tí n bá fẹ́ lò èyí tí mo ń tó kù so èmi tọ́jú ẹ̀ pamọ́ ni ẹ má bí mi lè béèrè lórí ẹ̀ àwọn àṣírí kan wà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tí ìṣẹ̀lẹ̀ yìí tó lè jáde tán kì í ṣe pé àfi ṣèkà ibi tó bá ti wá àti àwọn àṣírí mi wà tó yẹ pé tẹ́ ẹ bá ti fílẹ̀ àwọn wọn ti máa pè yín pé n tẹ́ ẹ fi sílẹ̀ yìí kìnìkan lóòótọ́ èmi tọ́jú ẹ̀ pamọ́ ni ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa ṣùgbọ́n olúgbòhùn tó tó ọ̀nà àdárìn ni o tó tó ọ̀nà àdárìn ni olúgbòhùn yìí o ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa ọlọ́run máa fún wa ṣe Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lórúkọ ti tèmi èké ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV níbi tá a ti ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù ìwọ tó lọ gbé àwọn nǹkan ọba tó lọ dànù mo pàlù fún ọ ọkàrí láyé ọmọ ọ̀dọ̀ gidi wọ́n máa ṣàdúrà fún Ọlọ́run ẹ bá wa ṣe àwòrán àkọ́tẹ́ ṣe fún wa náà níbi kí ẹ bá wa ṣe àprógrámù wa 0806140 8254 09072793348 nọ́mbà tí ẹ lè pè wá sí tẹ́ bá wá ní ìbéèrè kan tàbí ìkejì lórí àwọn àṣírí tí ìbéèrè wà fún tá a sọ pé ẹ lè béèrè lórí ẹ dákun ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni ẹ mọ́ pè wá torí pé tẹ́ ẹ bá pè wá tẹ́ ẹ bá ń béèrè a lè máa ṣiṣẹ́ lọ́wọ́ á dàbí àfojúdi ìdíwé tá a bá ṣe dá yín lóhùn ó dàbí pé bóyá à ń ṣe àfojúdi sí yín kò rí bẹ́ẹ̀ o ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni á dá yín lóhùn bó ṣe tọ́ àti bó ṣe yẹ tá a bá wáyé ti dá yín lóhùn ẹ má bínú bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo sì ní bíi tí ò bá ju 30 lọ láwọn ìbéèrè tó wà lórí WhatsApp mi èèyàn lè jókòó tí ìbéèrè pé lòun máa dáhùn so eléyìí tó bá lè dáhùn á dáhùn ẹ̀ ìyókù tó bá tún yà á tún dáhùn ẹ̀ so ẹ má fi ṣèbínú kì í ṣe ti gbéraga o ẹ dákun mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ilé iṣẹ́ yìí mo fi pamọ́ ni o olúgbòhùn yìí mo fi pamọ́ ni o olúgbòhùn tí ń jẹ́ dọ̀la ni Ọlọ́run Elédùmarè kò ní para lọ́wọ́ lẹ́yìn wa
Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ẹ follow wa ní Facebook ọmọ Gíẹ̀sì TV. Gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátápátá mo kí yín o. Ó dàbí ẹni pé ìpàdé àpérò tí ń wá Ọlọ́run Elédùmarè yóò bá wa yọrí ẹ̀ láyọ̀ àtàlàfíà. Alága mo kí yín àdẹ̀kù múra ọdún Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká sọdún ayọ̀ àní sọdún ìbànújẹ́ o nǹkan ọdún mi mò ń retí ẹ o. Gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo kí o. Ọlọ́run Elédùmarè yóò kúkú yọ wá Ọlọ́run Elédùmarè yóò yọ wá láṣẹ Ọlọ́run.